but I've listened to you and we've tried our best. I listened to NLC president this morning before I left the house. He said no state has paid the wage award. In Oyo State, we started paying in October, we paid in November, we paid in December, we paid in January, we paid in February. Please, I am begging you, this problem will be over. We had start riots in 1989 in this country. We know the end. What you want is bring everything that you think we can do in our state. Bring it to me. We will sit down, look at it, and act in the best interest of our state. Please be very peaceful. You can protest as much as you want. I will also let the president know. I will let the president know there is hunger, there is anger in the land. That he will be resolved. Wọ́n ní kí n sọ Yorùbá ní o. Mo sọ fún àwọn tí ẹjọ́ sọ̀rọ̀ sí pé ìgbẹ́ bí dàgbà sí ìjọba tó ń bí ìlú ẹ̀. Mo lọ sí St. Michael sí mo lọ bí ìlú. Ọdún márùn-ún péré ni mo ti wà níjọba. I am 56 years old. So tí àwọn ìbá sọ pé èmi náà wà ní ara àwọn tó gba Nàìjíríà jẹ́. Èmi náà kò fẹ́ wà lára àwọn tó ń ṣe. Ẹgbẹ́ kan fọwọ́sowọ́pọ̀. Ìtọ́jú tí Nàìjíríà ṣe ní o. Fún ọ̀sùnkú káwọn ọ̀sùnkú tí ó jẹ́ pé ìjà ni a ti ṣe sáfúráyọ̀ tì ní o. Ní 1989, àmọ́ ìgbàgbọ́ ìjáde. Tí Labour bá fẹ́ kájọ jókòó, kájọ sọ, kájọ Isoleto! In Africa! My people are here. I'm ability. This protest is geared towards the government. And all our agitation has been outlined here. We are directed to present it to the governor, and he has come out to accept it. So, on behalf of the people of Oyo State and the national president of the Nigeria Labour Congress, all our agitation the president of the Federal Republic of Nigeria. Please, we have this for you. Days are tests. People are tired. The cost of living is nothing to write up on about it. The workers are hungry. The masses are hungry. And that is why many of us are hungry this morning. This is for you, sir. I will not support this. But most importantly, let us sit as our state. This is a federal republic. It's a federation. We can do better than even the federal government. Thank you, sir. Our government. For me, I'm going to do something. That's
agbègbè Dúpàgàdì nílùú Ìbàdàn. A wà níbi tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti ń ṣe ìwọ́de láti fẹ̀hónú hàn lórí ìlú tí ò fararọ. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àti láti rí lójú ìran yìí, gómìnà Ṣèyí Mákindé jẹ́ kó láàrin àwọn òṣìṣẹ́ níbí láti bá wọn sọ̀rọ̀ pé òun ti gbọ́ ohun tí wọ́n wá sọ, òun sì fọ̀rọ̀ tó ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu létí lórí ìgbésẹ̀ àlùkò pé òun gbogbo ó ti fẹ́ gba ẹ̀mí àwọn. Ó ti lọ sílẹ̀ láǹfààní láti wò láti ìlú Ìbàdàn. Orúkọ rẹ̀ ni Kúnlé Àjàyí tí gbogbo wa ń pè ní Wiseman. Ó jẹ́ aṣojú àwọn akẹ́kọ̀ọ́ àti ẹgbẹ́ ajàjàgbara. Yóò máa bá wa sọ̀rọ̀ bí ní ṣókí. Kété tí àwọn bá sọ̀rọ̀, ẹgbẹ́ òṣìṣẹ́ kan adarí ẹgbẹ́ òṣìṣẹ́ kan náà ti máa bá wa sọ̀rọ̀ sí. Tó bá dẹ̀ ti bá wa sọ̀rọ̀ tán, a mọ̀ lọ Mọ́kọ́lá níbi tí a ti máa tẹ̀síwájú pẹ̀lú ìwọ́de wa yìí. Of the greatest Nigerian people. Of the greatest Nigerian people. Ṣé tirẹ̀ wá ní? Ṣé ti tú wá ní? Ní ìgbàkigbà tí a bá ti ní ìjọba. Mo ní pé ní ìgbàkigbà tí a bá ti ní ìjọba tí kò bá bìkítà nípa ohun tí a ó jẹ àti ohun tí a ó mu, ó tó gẹ́ fún ìjọba kí ìjọba bẹ́ẹ̀. Ní ìgbàkigbà tí a bá ti ní ìjọba tí kò bá bìkítà nípa ètò ìdáàbòbò ọmọ ìlú, ìjọba kí ìjọba bẹ́ẹ̀ ó yẹ kí a ṣígbá fún wọn ni. Ní ìgbàkigbà tí a bá ní ìjọba tí kò bá bìkítà nípa owó orí òṣìṣẹ́, nípa gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn, ìjọba kí ìjọba bẹ́ẹ̀ ó yẹ kí a ṣígbá fún wọn ni. Ní ìgbàkigbà tá a bá rí ìjọba tí ó bá mú gbogbo ìdí òyìnbó pè ní values, currency ẹ̀, owó náírà ẹ̀, gbogbo nǹkan tí ó fi ń ṣòwò tí ó bá já wọlé fúnra ara ẹ̀, tó wá di pé dọ́là sí náírà ti ń wọ bíi 2000, ìjọba kí ìjọba bẹ́ẹ̀ ó yẹ kí àṣìgbà fún wọn. Ní ìgbàkigbà tí a bá ní ìjọba tí ó bá wò ó pé irú epo lára owó mèremère tó jẹ́ pé gbogbo wa lájọ ní, tó bá gbà lọ́wọ́ àwọn èèyàn, àwọn mẹ̀kúnnù, tó wá gbé sí àpò àwọn aládàáni, tó wá di pé epo fò sókè láti 160 something naira ó wá di 670 naira. Ìjọba kí ìjọba bẹ́ẹ̀ ó ti mẹ́hẹ, ó yẹ kí àṣìkà fún wọn. Àwa ń sọ ní ẹgbẹ́ Coalition for Revolution pé Nàìjíríà ó ní ìwà burúkú kan tí àwọn olórí wa ní. Nǹkan kí nǹkan tó bá ti gbé lọ sókè wọn ò kì í gbé wálẹ̀ mọ́. The law of gravity does not work with the Nigerian ruling and political class. À ń sọ fún gbogbo wa pé àkókò ti tó, àti wòran tó, àti ṣe àìbìkítà tó, àti jókòó sínú yàrá wa tó, àti kú tó, àti jẹ̀yà tó. Ẹ jẹ́ kí a jáde ní wìtìwìtì. Òní yìí a fi tẹ́ẹ̀sì microphone ni. Gbogbo wa jẹ́ ká lọlé. Tó bá ti di ọ̀la, èèyàn kan kó mú èèyàn bíi 10 dání. Bó jẹ́ ká fẹsẹ̀ rìn dé NS Secretariat ni, àbí ká wá bus stop tó bá súnmọ́ wa jù tí a mọ̀ pé àwọn èèyàn wa ó gbà. Abẹ́ NS leadership ká announce routes, all the routes ká fẹ́ gbà ká announce ẹ̀ lé ní. Sọ́dà lọ́la káwọn èèyàn dúró sí bus stop to bus stop. Nítorí pé a ní láti times 100 bá ṣe wà yìí kí àwọn tí wọ́n ti gé etí ẹ̀ lọ tó wà ní Aso Rock yẹn tó gbé wa.
kí àwọn tí wọ́n ti gé etí ẹ̀ lọ ní Agodi kí wọ́n tó gbọ́ wọn o. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ìyà yìí á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ìyà yìí á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. So rise up Nigeria and fight for another world. Rise up workers and fight for another world. Rise up youth and fight for another world. Rise up women for another world. Enough is enough. Social revolution. Tinubu máa ṣẹ̀wọ̀n lẹ́yìn ìjọba. 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 Wọlé wá o, ẹ̀mí àlùfáà. Ní òṣìṣẹ́ àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, orúkọ tí wọ́n náà ní Comrade Káyọ̀dé Martins. Ògún ni wọ́n àrùn ṣàìmọ̀ fún olóko, so wọ́n bá wa sọ̀rọ̀ lóṣooṣù. Ìsọ̀lẹ́tò ní Áfíríkà, mo kí gbogbo àwọn aráàlú o. Òṣìṣẹ́ ìjọba tàbí òṣìṣẹ́ aládàáni nìkan kọ́ ní kíní kan. Ó kan onílé, ó kan àlejò. Ṣèyí tó bá kọ̀ ọ̀rọ̀ oúnjẹ, ohunkóhun tó bá ti fọwọ́ ba oúnjẹ, ó ti fọwọ́ ba ẹ̀mí ènìyàn. Kò nígbà tá a bá máa rọ́ọ̀kùn títì ní Nàìjíríà lónìí. Nígbà táwọn àjàgbà ó máa sọ fún wa nípa àìrọ́ọ̀kù ebi títì. Ní Nàìjíríà lónìí àti orí òkú ebi títì. Ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ fún yín o. Ó ti kú òníṣẹ́ ẹgbẹ́ pa wá ni. Wọ́n ti ń pa wá díẹ̀ díẹ̀ o. Ebi ń pa wá àdẹ̀rọ́ náà mì. À ń bí àwọn ìjọba wa ni. Wọ́n ṣe àwọn ètò kọ̀ọ̀kan tó jẹ́ wípé ó fara ní aráàlú. Àwọn oúnjẹ ẹ̀mẹ́ta, àwọn òru oúnjẹ ẹ̀kan jẹ mọ́ báyìí. La ṣe ń bẹ̀ wọ́n kó jọ̀ ọ́, kó ṣàánú wa, kẹ́rọ ọ̀tọ̀ náà, kẹ́rọ tàbí ọmọ. Ètò ẹ̀kọ́ Nàìjíríà wọ́n ti bàjẹ́. Ní Nàìjíríà lẹ́yìn tá à ń sọ yìí. Ìyá aláta, ìyá elépo, kò lè rán ọmọ rẹ̀ lọ sílé ìwé mọ́. Nígbà tó bẹ ètò ẹ̀kọ́ jẹ́. Nígbà tí wọ́n bẹ ètò ẹ̀kọ́ jẹ́ tán ní Nàìjíríà, wọ́n mú àwọn ọmọ tí wọ́n lọ́wọ́ lọ sókè òkun. Wọ́n bẹ ètò ẹ̀kọ́ jẹ́ fún wa. Níbi ọdún kan sẹ́yìn, ẹgbẹ́ òṣìṣẹ́ lọ sí National Assembly. Àwa jọ pé kí wọ́n bá wa fáàsì bíìlì kan. Ẹnikẹ́ni tó bá di kò òṣèlú mú ní Nàìjíríà, kó má jẹ́ kí ọmọ wọn lọ kàwé lókè òkun. Wọ́n fáàsì ẹ̀dẹ̀ ní eléyìí. Wọ́n ti balẹ̀ jẹ́. Wọ́n wá lọ tún ìta ṣe. Gbogbo wọn tó bá kó Nàìjíríà, wọ́n lọ fi alẹ́ sókè òkun. Ẹ wá dápè mi àti ìdá nípò mi kà máa sá lọ. Láṣẹ wà lójú títì lẹ́nu pé kọ́jọ́ kan ṣàánú wa. Orí ń ta wá, ebi ń pa wá. Gẹ́gẹ́ bá a ṣe sọ, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ni o. Agbọ́dọ̀ sọ pé wọ́n ti ń pè wọ́n l'Ábùjá. Wọ́n ti pè àwọn adarí wa. Àwọn àgbàládùá kí ọmọ rẹ̀ kó jáde nínú ìbọn wọn. Lágbára ọ̀la. Ìsọ̀lẹ́tò.
Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kílódé? Drive TV, driving you around the world.